khayra fi kathirin min najwahum àìmọye gúrùpù tí ń bẹ tó jẹ́ pé ń kálukú dálẹ̀ tẹ́pẹ́ tí ń bẹ́ẹ̀ ní bí wọ́n ti bá tèèyàn jẹ́ kódà kìí táwọn tí èsì mùsùlùmí dálẹ̀ nìkan èyí táwọn àfáà dálẹ̀ gan bẹ́ tó jẹ́ pé in tí ń gbé bẹ̀ẹ́ ṣe bí wọ́n ti máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn bí wọ́n ti máa wọ́nà bí wọ́n ti máa dájà lé láàrin àwọn àfáà méjì iná ń gbé bẹ̀ẹ́ ṣe akọ́ọ̀dà gúrùpù lẹ̀ wọ́n pín táwọn fẹ́ máa gbé bẹ̀ẹ́ sí nípa fẹ́ máa bú tí ń lọ ń ta ẹ wá bẹ́ẹ̀ léèrè kí ni tẹ́ ń gbé bẹ̀ẹ́ ṣe sẹ́yìn ti bẹ̀ẹ́ tààrí àwọn èèyàn ṣe ni àbẹ́yìn ti bẹ̀ẹ́ bàtà àwọn èèyàn jẹ́ àbẹ́yìn ti bẹ̀ẹ́ dá wàhálà alẹ́ láàrin àwọn àfáà la khayra fi kathirin min najwahum gúrùpù burú ẹ dálẹ̀ wọ́kà ló kọ́ rẹ ní ó kọ burú ni illa man amara bi sadaqatin in tí ó jẹ́ gbalada ń bẹ̀rẹ̀ kọjẹ́ pé tẹ́ ń gbé bẹ̀ẹ́ ṣe ni pé bẹ́ẹ̀ ti fẹ́ ṣàánú àwọn èèyàn ẹni tí yà ń jẹ ẹ̀sì fẹ́ yọrùkù ní òyà ọ máa rún fún èèyàn fi dáadáa kọ́ àwọn èèyàn àbúrò fi ń kọ́ àwọn èèyàn àárẹ́ àwọn èèyàn lẹ́ ń bà jẹ́ bẹ́ẹ̀ ti kọ̀yà fáà méjì síra wọn lẹ́ ń gbé bẹ̀ẹ́ ṣe aw islahin baynan nas rí gúrùpù tẹ dálẹ̀ fi máa táàrin àwọn àfáà ṣe fi máa táàrin ara tí bí wọ́n ṣe ìjà lónìí ìjà lọ́la ẹ bá ti sọ tó yapa sí tẹ́ǹsọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ ní gúrùpù kí ló fà á ó yẹ pé la khayra fi kathirin